àwọn bandit mà tún ti jí kọ́nẹ̀ kan gbé ẹ̀yìn èèyàn èmọ̀rẹ́ o nǹkan dé o wọn ò fi mọ níbi tí wọ́n ti máa jí àwọn èèyàn lásán gbé mọ́ wọn ò já àwọn politician gbé odidi ọmọ ológun retired colonel Ajanaku àwọn bandit ti jí gbé o nípínlẹ̀ Plateau ẹ̀yìn èèyàn mẹ́ta kọjábọ̀ ẹ súnmọ́ bí o bó o ni wọ́n tún ṣe jí ọ̀gá ológun gbé nǹkan ti wá àyà ti wá kó àwọn bandit yìí tó jẹ́ pé ayé ti gbà wọ́n nígbàkúgbà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe bó ṣe wù wọ́n ẹ súnmọ́ bí ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ kẹ́ wá gbogbo kúlẹ̀kúlẹ̀ bí wọ́n ti ṣe jí rìtáyà kọ́nẹ̀ gbé o kódà inú ilé rẹ̀ gangan ni wọ́n wọ̀ lọ o lọ́gànjọ́ òru ní wọ́n ra jí gbé síkún tó sì gbé wọnú igbó lọ ẹ máa bá ń pín kínní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó o síasíá ẹ máa bó o kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá mi bó káàkiri tààràtààrà kó bàa lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára o bó o ló ṣe ṣẹlẹ̀ gan bó o ló ṣe jẹ́ gbogbo ẹ̀ pátápátá lẹ́ò láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wá fún yín. Wípé àwọn bandit afẹ̀míṣòfò àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni wọ́n mà yabo ilé colonel Ajanaku retired colonel ni o kódà ọ̀gànjọ́ òru wọ́n ní aago kan òru ó kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní àwọn bandit yìí ni wọ́n yabo ilé colonel yìí o ilé rẹ̀ ti ń bẹ ní opposite the Salvation Army Church along Rubuka Road Basa local government area nípínlẹ̀ Plateau lọ́hùn ìrọ̀rá ń sùn jẹ́jẹ́ tiẹ̀ ní o nínú ilé rẹ̀ lójijì ló kàn ṣàdédé rí i pé àwọn kan ya wọlé o wọ́n ra fọwọ́ gbá amúsíkún báyìí ni kódà wọ́n láwọn bandit yìí ni wọ́n jí baba lójú oorun o pé kó dìde ńlẹ̀ kó jẹ́ káwọn lọ sí ìrìn àjò wọ́n máa jí bàbá yìí gbé wọ́n sì gbé wọnú igbó lọ wọ́n ní lọ́gán tí wọ́n jáde báyìí níyàwó bàbá yẹn ló ti sáré mú fóònù ló bẹ̀rẹ̀ sí ní pe àwọn ọmọ ológun pé wọ́n ti jọ́kọ̀ ọ̀hún gbé o wọ́n ti jí gbé làwọn ológun náà ni wọ́n gbéra ńlẹ̀ ní kíákíá bẹ́ẹ̀ sì lẹ mọ̀ pé ọ̀gá ọmọ ológun ni bàbá yìí tẹ́lẹ̀ kó tó di pé ó rìtáyà rìtáyà colonel Ajanaku wọ́n ní wọ́n ti jí gbé o àwọn ọmọ ológun dìde ńlẹ̀ ní gbogbo wọn gbìnàyà ni wọ́n kán lugbó ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn bandit yìí káàkiri ìyàwó yẹn sọ fún wọn pé wọn ò tí ì rìn jìnnà o wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wọn ní lójú ẹsẹ̀ báyìí ní gbogbo wọn ni wọ́n fọ́n ká inú gbé o ni wọ́n bẹ̀rẹ̀ sí ń lọ káàkiri ni wọ́n ń wá àwọn bandit yìí àti retired colonel Ajanaku káàkiri pé kó tó di pé àwọn bandit yìí gbé wọn jìnnà káwọn tètè rí wọn mú wò ó wọ́n nínú àpáta kan ń bẹ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bandit tán ti mú sẹ́yìn lọ́hùn tí wọ́n máa ń sá pamọ́ sí wọ́n ní gbogbo inú àpáta yìí pátápátá ni wọ́n gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ni wọ́n tú fọ́fọ́ o bóyá àwọn bandit yìí ń bẹ́ńbẹ́ àmọ́ jẹ́ ohun tó ṣe ní láàánú pé wọn ò mà rá àwọn bandit wọ́n nígbà tí ilẹ̀ ó fi mọ́ láàárọ̀ ọjọ́ kejì pé àwọn bandit ti bẹ̀rẹ̀ sí ní pé ìyàwó pé 200 million naira ní kó lọ mú wá o lówó tàá fi bẹ́ẹ̀lì ọkọ yín o tó bá mọ̀ pé ò fẹ́ káfẹ̀mí ọkọ káfẹ̀mí ẹ̀ ṣòfò dànù 200 million ní kíákíá bẹ́ẹ̀ sì làwọn ti ń gbọ́ fìrìnfìrìn wípé àwọn ọmọ ológun kan ti ń trace àwọn káàkiri ó ní kí wọ́n tètè pè wọ́n báyìí o kán lọ sowó agbẹ́jẹ́mọ́wọ́ àìjẹ́bẹ̀ ńkọ́ wọ́n láwọn ó fìbọn fọ́ orí colonel Ajanaku dànù ni o ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ o ẹ̀yin èèyàn mẹ́dàkọ̀dá wọn bá ń comment kẹ́ máa like kẹ́sì máa bá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n máa bá ń bó síasíá máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bó káàkiri tààràtààrà kó bàa lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ṣé wọ́n padà rí colonel yìí ṣé wọ́n padà rí mú àbí wọ́n rí mú bóun náà ṣe ṣèrìn àjò yìí gbọ́ wìrìn lónìí torí pé kí ni fọ́nrán tí mo mú wá yìí nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó tẹ́ bá ń gbọ́ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó fọ́nrán yìí gangan náà ní ń jẹ́ bẹ́ẹ̀. àmọ́ láwọn ọmọ ológun yìí bá gbìnàyà o ni wọ́n bẹ̀rẹ̀ sí ń lo ọgbọ́n àtinúdá wọ́n ní kan bẹ́nu wọn tó jẹ́ pé akọ́ṣẹ́mọṣẹ́ ọmọ ológun ni tá à ń porúkọ ẹ̀ ní Sangazola Makama wọ́n náà gangan ní fi ọ̀rọ̀ yìí ní fi ń tó àwọn ìwé ìròyìn létí o wípé wọ́n ti jí colonel Ajanaku o wò ó wọ́n ṣe méní wọ́n ṣe méjì wọ́n kàn lúgbó ni o ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wá bàbá yìí káàkiri pé òní lò ní jẹ́sẹ̀ ẹni abẹ lọ́wọ́ ẹ̀
làwọn bandits náà ni wọ́n ń sáré tètè lọ o tí wọ́n dúró rárá. Wọ́n ní àmọ́ nígbà tó fi di nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ àná yìí náà ní nǹkan níṣẹ̀lẹ̀ abàmì yìí ló wáyé o nípínlẹ̀ Plateau lọ́hùn-ún. Wọ́n ní nǹkan tó fi di ọwọ́ aago 5 ìrọ̀lẹ́ àná pé wọ́n kọ́kọ́ gbogbo àwọn ibì kọ̀ọ̀kan yẹ́bẹ́yẹ́bẹ́. Wọ́n níbì kan wà tí wọ́n ti ń gbafẹ́ pé wildlife park náà pé gbogbo agbègbè yẹn pátápátá ni wọ́n tú yẹ́bẹ́yẹ́bẹ́ náà bẹ̀ sí wá colonel yìí káàkiri àtàwọn bandits tó jí wọn gbé. Wọ́n ní àmọ́ agbègbè kan ń bẹ nínú igbó tó ń pè ní Rafiki. Wọ́n ní pé Basa local government níbi tí agbègbè yìí wà pébẹ̀ gangan ni àwọn ọmọ ológun yìí ni wọ́n ti ṣe kòńgẹ́ bàbá yìí o àtàwọn bandits. Wò ó wọ́n ní wọ́n jọ wọ̀yá àjà o tó ń jọ mú nǹkan lẹ̀ lánàá òde yìí àmọ́ nígbẹ̀yìn kọ́ wọ́n padà gba bàbá yìí kalẹ̀ o. Bàbá yẹn lè rí tí wọ́n pọ̀n sẹ́yìn nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí. Wò ó mo gbóṣùbà káre fún àwọn ọmọ ológun lẹ́wà fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ní orí ọ̀rọ̀ Colonel Ajanaku torí wọ́n ṣiṣẹ́ yẹn bí iṣẹ́ ni. Wọ́n ti rí pé kan lára wọn ni bẹ́ẹ̀ sì ni gbogbo wọ́n dìde ńlẹ̀ tí wọ́n sì kàn wọgbó tí wọ́n sì rí dájú pé wọ́n lé gbogbo àwọn bandits yìí wọ́n lé wọn léré tí wọ́n sì dóòlà ẹ̀mí retired Colonel Ajanaku. Èèyàn mi àníri jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín lónìí. bó bá tó ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ máa láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. Ẹ̀yin tẹ́ ò tí ì follow wa ẹ dákun dábàá ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Aago kélébé kan náà ń bẹ notification bell ni wọ́n ń pè òun gangan ní ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tá a bá ti ń ju fọ́nrán sórí ìlà yìí. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.